Ètò Miliki Express ń tẹ̀síwájú àlejò wa kẹrin tí wà nílé agodo báyìí. Àwọn náà ọ̀dọ́mọdé ní tíátà ni wọ́n nígbà yẹn. Àmọ́ àwọn tí wọ́n mọ̀ máa pọ̀fọ̀ ni. Tá bá bẹ̀rẹ̀ báyìí gini ayìngini. Tá bá tẹ̀ ti rí wọn yẹn ti dá wọn mọ̀. Torí èmi gan ìgbà tí mo kọ́ rí wọn mi ń dá wọn mọ̀. Mo mọ̀ wò pé ẹni yìí rèé. Mo ṣe lọ họ́ọ̀gì wọn nìyẹn tèmi mo dì mọ́ wọn fọ́nfọ́n ni. Ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Ọ̀gbẹ́ni Jamieu Dagunro. Aládìgá o. Ṣé dáadáa lẹ́wà? Ṣé láfíà lẹ́wà? Nígbà táwa ti bẹ̀yìn ní dáadáa. Èmi máa gbọ́ nǹkan tẹ́ ń sọ. Bó tiẹ̀ ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn gan lásán gan. Ìgbà tẹ́yìn ti wà ní dáadáa. Dáadáa lèmi náà wà. Ok, àti bọ̀ ẹjọ́ dádì o, ṣé wọ́n máa ń sọ fún yín? Àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ tí mo. Jù wọ̀. Ó ṣe lọ́dà yẹn mo mọ̀ pé mo ti gbé dádì wá sórí ètò rẹ̀. Ó ṣe lọ́dà yẹn pé dádì gan ni mo rí bò ó wá jẹ́ younger dádì. Ẹjọ́ dádì o, like seriously. Àwọn èèyàn máa ń try láti sọ. Ṣé iná ó mọ̀ ní kílé tẹ́wá sọ pé àwọn èèyàn try láti sọ. Ọmọ bí mo jọ mọ́mì mi ni. Mọ́mì ló mú yín kẹjọ àmọ́ dádì lẹ́jọ́. No, àwọn èèyàn máa ń sọ. Èmi rò bí mọ́mì lè mi jọ mi ò mọ̀ pé dádì mo. A jẹ́ pé mọ́mì àti dádì lẹ́jọ́. Ọmọ ìṣeré ni. Ok, ẹ ti kúrò lórí ètò. Wọ́n ti mú ìṣeré ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ bá kí gbogbo àwọn olólùfẹ́ yín lé. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà nílé tẹ̀ ń wo ètò yìí o. Èmi ọmọ yín náà ni o, Jamieu Ọlábánkẹ́mi ọmọ Dagunro. Mo fi àsìkò yìí ni mo fi kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wo program wa. Àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn lásán ó ti ṣe ìyáza kan tó débi. Ṣé máa ń ka ewì? Ewì mi ò mọ̀ pa. Ẹ mọ̀ pa. Torí ewì yẹn most times àwọn tó máa ń ṣe ewì bákan wọ́n mọ̀ nípa pé à ń pọ̀fọ̀. Ìbéèrè tí mo ti fẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé torí àti kékeré ni a ti máa ń wo sinimá yín àná àwọn sinimá tẹ máa ń ṣe jù náà èyí tí mo wò bí kẹ́ pa ọ̀fọ̀ nínú ẹ̀ ṣé mo parọ́? Bẹ́ẹ̀ni. Ṣé script lẹ tẹ̀lé ni àbí ọkọ sọ pé okay àbí ká sọ pé talent ni abínibí ni kò ń ṣe ability? No, ẹ mọ̀ as in popsi mi eré táwọn tó máa ń try láti produce culture ni. Okay. Ṣé Yorùbá mi yé time yẹn dẹ̀ ní torí wọ́n bí mi sínú ẹ̀ ṣé Yorùbá mi yé àti kékeré báyìí nígbà tó máa ń ya 13 episode nígbà yẹn wọ́n máa gbé mi lọ sí location wọ́n máa pọ̀n mi wọ́n tiẹ̀ máa ń pọ̀n mi ni wọ́n sì máa po fídà wọ́n máa po fídà fún popsi mi wọ́n máa fi sínú báàgì wọ́n á pọ̀n mi so àti kókó yẹn náà ti ń lò mí ní time yẹn so nǹkan tó sábà láti máa ṣe ńgbà yẹn nìkan máa ṣe culture film meanwhile òun náà dẹ̀ máa ń lò mí sí nígbà yẹn àìmọye ìgbà míì tí n bá fẹ́ produce tí n bá lọ bá any marketer pé as in story báyìí ló wà lọ́wọ́ mi o pé báyìí ló ṣe lọ wọ́n máa ní kí ló fẹ́ ṣe nínú modern kìíní lọ kọ culture film wá so kẹ́yìn bọ́n kẹ́ ṣe gbogbo ẹ̀ so nǹkan tí àwọn èèyàn máa ń sábà lò mí fún nìyẹn tó fi máa wọn marketer náà máa ní ó yá lọ produce culture film èmi dẹ̀ ní fúnra mi máa ń wò pé ṣé mi ò lè ṣe modern film ni ó ṣe jẹ́ culture film yìí òun ni wọ́n rọrin mọ́ pẹ̀lú yín pé kẹ́ máa ṣe àmọ́ ṣé dàdórí iná ṣé ara dádì lẹ ti jogún ẹ̀ tó mú ìgbà tí mo rí dádì láti dádì ò ṣe dáadáa o. Bàbá ṣe tiwọn ọmọ ṣe tiwọn ni nígbà bàbá máa ṣe àwọn máa dirun èmi wò pé bàtà a ṣe fíìmù kan gbà yẹn ta ó ń jẹ́ 100 years ìgbà yẹn mo ṣe irun ẹ mọ àwọn bí irun ọmọ ọ̀tá ń gbà yẹn pé báyìí ó dẹ̀ jẹ́ pé àtìgbà yẹn ni mo ti máa ń ṣe irun mi kí n máa roll ẹ̀ ní dread torí òun làwọn èèyàn fi mọ face mi nígbà yẹn pé nǹkan tá a máa ń rí as in look ẹ ni. Ẹ máa fẹ́ kẹ́ là ń kọ́kọ́ ẹ sọ pé ńgbà tẹ́ ẹ̀ ń ṣe irun gbà yẹn ń ṣe irun ọmọ ọ̀tá àbí bí nǹkan. Irọ́ as in nínú fíìmù yẹn àfi ṣe fíìmù yẹn no irun tèmi ṣe ń ṣe irun ọmọ ọ̀tá náà. Ẹsẹ̀ pẹ̀lú kù rẹ̀ nù. Àmọ́ dádì náà ya tattoo o mo tún rí tattoo bí báyìí. Ẹ ṣe mọ̀ pé wọn yẹ sínú wọn wò ni. Okay, nǹkan tí mo fẹ́ mọ̀ náà ni ẹ mọ̀ pé mo fẹ́ mọ̀ bóyá jọ wọ́n délẹ̀ pátápátá ni. Èmi ò mọ̀ bóyá tó ti wá mọ̀ wọ́n jù mí lọ. No, ẹ má ṣì mí gbọ́. Ẹ mọ̀ pé ọmọ tẹ́yà bá bí ni gíní. Of course, a dẹ̀ mọ̀ pé jọ wọ́n. Okay, ìgbà tá sọ̀rọ̀ ọ̀run sìn ẹni okay àwọn oníbàwọ̀n ṣe ń ṣe tiwọn ẹni bẹ́ẹ̀ náà ṣe ń ṣe tiyín. Okay, tattoo náà sìn ṣé ara wọn náà lẹ ti mú. Ara tiwọn kọ́.
Okay. Ìgbàlódé. Nǹkan tí mo fẹ́ mọ̀ náà nìyẹn. Ìgbàlódé. Kí wá làwọn challenges tẹ́ ti dojúkọ so far nídìí pé à ń ṣe iṣẹ́ tíátà? Ẹ mọ̀ pé ẹ ti wá specialize lórí culture, then most times kẹ́ ṣe ọ̀fọ̀, kẹ́ ṣe eré pààyàn àwọn yẹn dẹ̀ ló le jù. Bẹ́ẹ̀ ní dáàmú location. Kí làwọn challenges so far tẹ́ ti rí nídìí pé à ń ṣe iṣẹ́ tíátà? Mi ò fi bẹ́ẹ̀ ẹ mọ̀ pé kò sí iṣẹ́ tí wọ́n bá ń ṣe náà tí ò ní rí àwọn challenges. So kò fi bẹ́ẹ̀ pọ̀ náà lọ títí. Àmọ́ ṣe mọ̀ pé àwọn pé kẹ́ máa pọ̀fọ̀ yìí lọ́lọ́kan òjọ̀kan ṣe mọ̀ pé àwọn ọ̀fọ̀ yẹn náà máa ń lé ń gbà mí. Wọ́n máa ń lé. Ẹ̀dẹ̀ sì young ọ̀dọ́ sì nìyín. Okay, a lè wò pé irú àwọn dáàdì ìsìn wọ́n ti dàgbà dé level kan. Nǹkan tí mo sọ ti wọ́n ti dàgbà dáadáa. Bọ̀ ẹ̀yin ẹ sì kéré. Then tó máa gbérò àwọn ọ̀fọ̀ ràbàtàràbàtà tẹ́ máa ń pa tẹ́ máa kí bọ́lẹ̀ pàgà. Straight up. Ṣé nǹkan wà lẹ́yìn àwọn ọ̀fọ̀ tẹ́ máa ń pa àbí iṣẹ́ tí wá wo ọ̀fọ̀ àbí bá wo? Ṣé kí n la nǹkan tí ẹ là ṣe rí àwọn ọ̀fọ̀ tẹ́ ń sọ yìí kò ṣe pé bóyá mo bá nínú ilé bóyá bàbá mi babaláwo àbí oníṣègùn ni bàbá mi. Bàbá ti níṣẹ́ ta ti kọ story pé nǹkan báyìí rò báyìí ni mo fẹ́ ṣe o sin báyìí mo fẹ́ ṣe o tó bá jẹ́ eré ọlọ́fọ̀ ni pọpsi mi máa mú báírò wọ́n máa kọ́lẹ̀ pé ó yá nǹkan báyìí o gbà lọ máa kà lọ crime fún bóyá 5 days ni o la máa tó yá sí yẹn. So ẹ má ẹ má bínú tẹ́ bá máa kà ẹ má bínú ẹjọ́ ẹ má bínú fine mo mọ̀ pé pọpsi lè kọ́lẹ̀ fún yín ìpè kẹ́ crime but kó tó di pé yín náà ọkàn kọ́lẹ̀ fún yín crime ẹ kò lè cram nǹkan náà. Sorry. Ó easy fún yín láti cram. Nǹkan tí mo bá ní idea nsìn tó bá gbé fún mi pé kí n ṣe ó máa nira díẹ̀. Ọlá pé wọ́n bí mi sínú ẹ̀ ní. Ìgbà tí bá rí mo dẹ̀ tẹ́lẹ̀ pọpsi mi láti kékeré. Ìgbà tí mi ò ń ṣolódò náà. Okay. Tí bàbá bá bọ́ aṣọ wọn lẹ̀ tán fi lọ rè mí Dagunro dé alájìká oògùn wàrà yẹn wáyé dáná tó bẹ̀rẹ̀ gbogbo action wọn yẹn èmi máa wà lẹ́yìn kámẹ́rà tí mi ò bá sí ní orí set so àti bẹ̀ náà mo ti ń gèèní àwọn kankan nìyẹn. Okay. Ẹ̀dẹ̀ rí àwọn èèyàn bóyá wọ́n ti wọ́n wò pé bóyá tí wọ́n tó fẹ́ máa wò pé role tẹ́ ń ṣe yẹn àwọn ò like bí a kọ́ máa fi bú yín pé kí ló dé o ráwọn roles tó gidi ó ṣe jẹ́ àwọn ti Ògùn ó ṣe jẹ́ ti gbogbo. Ó wà wọ́n máa ń sọ wọ́n máa ń sọ dáadáa pé ó ṣe jẹ́ culture film ibi tí àwọn ẹlòmíì ti like culture film a máa rí àwọn ẹlòmíì tó jẹ́ pé modern film ló máa like culture film tá à ń sọ yìí ó lè jẹ́ pé àwọn ẹlòmíì wà tó jẹ́ pé wọ́n ń wo modern film rárá wọ́n máa ní culture ìṣá ni mo like. Ṣé Yorùbá mi yé? Ó ti wá ní recent film kan tẹ́mi wò náà recently mo wo advert tí wọ́n wà nù ẹ̀ inú sinimá yẹn náà cultist ní ó yìnbọn ọ̀ṣùgbọ́n tó rò pé àwọn ẹlòmíì àkọ́ máa fojú ẹ̀ wò níta ní pé ọmọ yìí mọ́ mi náà ni ṣé kò ṣọmọ Dagunro ọmọdé ìṣá mo máa wojú wọn pé mọ́ mi tí ló ṣẹlẹ̀ ṣẹ́yìn náà yìnbọn fún ni mi mọ̀ bóyá rántí title sinimá yẹn Street Boys. Inú sinimá yẹn náà yìnbọn náà ẹ ṣe àwọn tó ń yìnbọn àwọn cultists kí ló dé tẹ́yọ̀ tí ẹ ṣe good boy kẹ́ tí ẹ play lover boy. Ìyàwó fi Bímbọ́ ṣe ìyàwó yìí kẹjọ ṣọkọ àti ìyàwó. Ó ṣe jẹ́ Bímbọ́ ló wá lọ sí ẹni. Ó dà pé kìíní yẹn ti wá fẹ́ sún èmi náà báyìí. Okay. Lákàdé dán wọn wò náà. Ẹ máa gbọ́ wọ́n ti wò pé bóyá lóòótẹ́ ní báyìí mú táwọn mọ̀ ni. Bẹ́ẹ̀ni. So tó máa pè síṣẹ́ lóyìn ẹran máa gbà ẹja pè ní báyìí ẹni báyìí ló lè play role báyìí. Ló lè play role yẹn dáadáa. Tẹ́ bá gbé mi sí lọ́va kìíní máa ṣe náà. Ẹ ṣe dáadáa ok Àyìnkẹ́ ni. Àmọ́ ẹni sùúrù kí lẹ́yìn náà wá ń ṣe ń pẹ́ adépẹ́yìn náà enjoy kọ́ máa fi yín sí àwọn roles bẹ́ẹ̀ àbí. Mo enjoy ẹ̀ bẹ́ẹ̀ tí. Ok. Ẹ má worry. Ok ẹ fẹ́ skip ibi tẹ́bi rẹ̀ dẹ̀ lè skip ẹ̀. Ẹ káàzó pé Àyìnkẹ́ ni ọmọ tẹ wò pé àwọn ọmọ ẹ̀mọ̀dẹ̀ fẹ́ rìn ẹ̀ dẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ fẹ́ for the first time. Ẹ má pọ̀ fọ̀. Ẹ fẹ́ àwọn ọ̀sẹ̀gbọ́n tó bá pọ̀ fọ̀ wá sáré. Ẹ má fọ̀gùn mú mi o. Ẹ mò ń gbọ́ yín o. So ẹ fẹ́ bá sọ̀rọ̀ fúngbà àkọ́kọ́ ó yá ẹ wá act èmi wà ní director báyìí ẹ̀yin ni act sinimá ó yá ẹ máa gbọ́. camera rolling àti bẹ̀rẹ̀ nìyẹn action. Ẹ máa gbọ́ amateur role. Ọ̀rọ̀ tèmi ni pé tí n bá fi lè
da ẹnu ìfẹ́ kọ ẹni báyìí sí wọ́n lè máa sí lórí ètò mọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ mo sọ tèmi fún yín. tó jẹ́ pé kí ni yẹn no kò yé mi tó jẹ́ pé kí ni no ẹ sọ kó máa yé wa mi mọ bí tẹ́ ń sọ̀rọ̀ kó jẹ́ pé a lè má sí lórí ètò mọ́ kó jẹ́ pé kí ni yẹn. ọkàn yín ò lè sí lórí ètò mọ́. kí ló ṣẹlẹ̀. irọ́ ni gbogbo ẹ̀. no wọ́n fẹ́ lóògùn ni ṣọ́mọ pé eré ògùn ló máa ń ṣe nǹkan tó fẹ́ ṣe nìyẹn. ẹ má fi ẹ dẹ́rù bá wọn. ògùn lẹ fẹ́ lọ àbí kò sí wàhálà kò sí problem. ó yẹ lò tẹ́ prolin action. àgbọ̀ yín ẹ̀ bíjà bẹ̀rẹ̀. ẹ má ti jẹ́ ká ṣe ń gbé báyìí. kí ló dé. ká sọ di location. ó ti yé wa. no eré ọlọ́fọ̀ ti mọ́ wọn lára ni. tọ́ba ní kọ́ pọ̀fọ̀ ṣé yẹ pọ̀fọ̀. a jẹ́ pé ẹ lè ṣe ok aside from pé kọ́ máa fi ń ṣeré ọlọ́fọ̀ ẹ lè ṣe kọ́ mi. ṣe ṣe lẹ fẹ́ báyìí. no ẹ má wọrí ẹ má gbọ́ tẹ fẹ́ mọ́ àfẹ́ mọ́. ó já bá wọn àfẹ́ mọ́ súnmọ́ ẹ̀ bọ̀. àfẹ́ mọ́ Bímbọ́ àfẹ́ mọ́ àbí ká má ṣe mọ́ àṣemọ́ àfẹ́ mọ́. mo rí pé ọlọ́fọ̀ yẹn mọ ilé ọ̀rẹ́kẹ́ pọ̀fọ̀ fún wa. pọ̀fọ̀ tí n bá ní mi ò mọ̀ fọ̀ irọ́ ni bẹ́ẹ̀ tí gbogbo ìta ti kọ́ sórí náà ó sì wà ń bẹ̀. ṣé yóò bá mi àwọn ọ̀fọ̀ kan wà tó jẹ́ pé ẹ mọ̀ bíi ọ̀fọ̀ ìpè pé kán ṣe pé kán ṣe kinní àdúrà dẹ̀ wà ọ̀fọ̀ tèmi dẹ̀ ni tí mi ò bá rí epo pupa lára nǹkan mi máa ṣẹlẹ̀ o. kí ló tẹ ní tẹ́ bá rí epo pupa lára nǹkan mi máa ṣẹlẹ̀. ẹ̀rọ ni. ok ẹ̀rọ tó máa rọ̀ yẹn pọ̀ wá ẹ máa rọ̀ tó bá ti ń lọ a máa fi po ṣé ká tọ́ sí lórí àbíbò. ọ̀fọ̀ tèmi ni pé àwọn tó wà lẹ́nu kan máa pọ̀ funfun ìṣẹ́jú bíi mélòó ló máa fọ́. ẹyẹ fọlá òṣìbàtà jẹun nínú omi ìrùn omi nìṣàn odò omi ayé ò ní gbé gbogbo ẹ̀yin tẹ̀wọ̀n àdúrà lẹ̀ ń gbà ẹ̀ àmín. owó sórí wẹ̀yìn wòṣó ń bọ̀ àwọn owó la fi ṣẹ́gun rere owó ni wọ́n gbogbo wa. àmín o àníjó wa àmín o. adúgbò papọ̀ ìpẹ́jọ́ aṣọ wa lórí Facebook Twitter IG ẹ bá wa fún gbogbo àwọn olólùfẹ́ yín. yeah Facebook name mi ni Jamieu Dagunro Instagram mi Jamieu Dagunro Twitter mi Jamieu Dagunro ẹ má wọrí ẹ ṣáà máa tẹ̀ sójú ẹ. má ṣe ti tẹ̀ sójú ẹ. adúpẹ́ pé a pè yín pé ẹ̀jẹ̀ àdìsẹ́rẹ́ pé lọ́jọ́ mi tàbá tún pè yín ẹ wá ṣe lover boy epo dẹ̀ wá ní studio wa kẹ́ má bẹ̀rù àti ìpọ̀fọ̀. ok so ẹ̀rọ yẹn máa ti wà ńlẹ̀ ó ti yé yẹn má wọrí. gbogbo ẹni tí wàá nílé àárín jù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí kẹ́ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ mo dẹ̀ tún kí wa kú gbogbo àjíǹde Jésù o àjíǹde Jésù kò ní lọ lásán lórí wa ní àṣẹ Èdùmàrè. ẹ má gbàgbé ẹ fẹ́ gbogbo àwọn ṣẹ́ wa lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ lọ sí www.youtube.com/orisuntv lórí Facebook www.facebook.com/orisuntv lórí Twitter ẹ tẹ̀lé wa @orisuntv. fún polówó ọjà ẹ fẹ́ polówó ọjà yín ni ẹ fẹ́ jàlejò lórí ètò Miliki Express Tuesday gbogbo òkè ẹ tẹ̀ wá fẹ́ hype ara yín náà ẹ ti mọ̀ pé lórí Orísun àwa làgbà àwa lọ̀gá ẹ wá polówó ọjà yín lórí ètò wa ẹ lè pè mí sórí 08082717578 lẹ́ẹ̀kan sí 08082717578 lórí Facebook mi Bimbo Badmus Ojúoge lórí Instagram @officialmadiva MADIVA ẹ̀sìn. gbogbo ẹni tí wọ́n nílé ẹ lè pè mí náà sí 08135987776 08135987776 fún ìpolówó ọjà nìkan ni o lórí Twitter ẹ tẹ̀lé mi @tosikujore IG @ayinkedayo-kujore ẹ dẹ̀ like fan page mi Ayinkedayo-Kujore ní orí Facebook Ayinkedayo-Kujore small but mighty of Miliki Express ọmọ bíbí inú Wonder Dayo-Kujore ló ń dágbére fún yín pé ó dàbọ̀. ire o.